tó ẹ káalẹ́ o níbi gbogbo tí ọwọ́jà ètò wa yìí tó bá ti ń bá yín ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àjíǹde ara yóò máa jẹ́ fún gbogbo wa pátápátá níbikíbi tá a bá ti ń gbọ́ ètò wa yìí. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò ní sú wa lágbára lọ́wọ́ Elédùmarè, a sì ní jẹ̀bi lórí gbogbo àdáwọ́lé wa gbogbo. Nǹkan tó gbé mi wá sórí ètò lénìí ní ṣókí tí ò gbọdọ̀ pọ̀ jù, òun náà ni àròyé tá ti ń bá bọ̀ lórí ọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí pẹ̀lú Queen Naomi tí ìdájọ́ wáyé lórí wọn lánàá, tí ìdájọ́ wá sórí wọn tí wọ́n ìgbẹ́jọ́ wáyé lórí wọn lánàá. Ọlọ́run dẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ kó tún máa lọ bí ṣe ń lọ, torí gbogbo ẹ̀ náà ọwọ́ Ọlọ́run náà ni, tó sì nígbà tó sì padà sí rìmáàndì wọn títí dìgbà tí ìgbẹ́jọ́ bá tún wáyé lórí ẹjọ́ tí wọ́n fi ẹ̀sùn tó fi kàn wọ́n. Ìyẹn gangan kọ́ ni nǹkan tó jẹ́ bànújẹ́ ọkàn, ṣùgbọ́n ẹ̀kọ́ kan wà tí mo fẹ́ káwọn èèyàn lọ kọ́ lónìí látara tó ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí Hamzat àti olórí Naomi. Wọ́n ní ẹni tó bá tí kò ì báyìí tí kú kó má fẹ́ni tí nǹkan ṣe kó má fi ṣe yẹ̀yẹ́, torá àti ìmọ̀lẹ̀ tí ó mọ́la lórí irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Wọ́n lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kí ló mú àṣàmọ̀ ẹ wá? Mo ní awuyewuye tó ń wá lórí atẹ́gùn lórí ẹ̀rọ ayélujára, awuyewuye tó wá lórí ẹ̀rọ ayélujára tá à ń wò yìí. Ara àwọn èèyàn lọ́tún lósì bọ́n ṣe fara ya, ara àwọn èèyàn lọ́tún lósì lórí ọ̀rọ̀ tí gómìnà sọ tínú wọn ò dùn sí bí gómìnà ti sọ̀hún, ó ká wọn lára, ó ká mọ̀mọ́. Gómìnà wa sọ pọ́ìntì kan, pọ́ìntì yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, wípé tí ará Anambra bá kọ̀ táwọn ò rìn lọ́nà tó tọ́, tí ará Àbújá bá kọ̀ tí ó rìn lọ́nà tó tọ́, ará Ọ̀yọ́ ò rìn lọ́nà tó tọ́, torí ẹ̀ làwọn ṣe ń rìn lọ́nà tó tọ́. Òun ni mo ṣe ń sọ fáwọn ọmọ Yorùbá nínú fídíò mi tí mo ṣe lọ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat. Mo ní tí ọjọ́ tí ẹ bá ti lè rí, tí àlejò bá ti lè nàka sí sàárè àfọ́jú, àlejò láwọ̀lú ìwọ̀n nàka sí pé sàárè tẹ́ ń wé àfọ́jú lẹ́ni tí mẹ́mbẹ̀, ejò ti lọ́wọ́ nú, ejò lọ́wọ́ nú. Òun ni Yorùbá ṣe máa pa òwe kékeré kan pé tó ó fẹ́ ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. Wọ́n ní báwo la ṣe máa ń pa òwe iná o, màá rántí, ó lówe kan táwọn àgbàlagbà máa ń lò tá máa fi kásẹ̀ ru àwọn ọ̀rọ̀ báyìí kú nílẹ̀. Eléyìí tó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ gangan tí mò ń bá lọ gangan lórí ọ̀rọ̀ tí gómìnà sọ, ó ní wípé bàbá wa kan wà tó sọ ajá rẹ̀ ní ẹ̀yìn láàrò. Ó pẹ́ ká tó mọ̀ túmọ̀ orúkọ tí wọ́n sọ ajá yẹn. Ẹ̀yìn láàrò ajá ọdẹ, ẹ̀yìn láàrò ajá ọdẹ. Àsọdá kéèyàn máa ro ẹ̀yìn lórí gbogbo nǹkan. Ní tí gómìnà ṣe yìí, gómìnà ro ẹ̀yìn. In tí Alhaji Oríyọmí náà ti ṣe sẹ́yìn táwọn náà ro ẹ̀yìn ní tí wọ́n ló déhùn. Gómìnà ti ṣe tiẹ̀ lé ní báyìí, òun náà ti wà nínú ìwé ìtàn títí wọn náà ó dé ńjọ́ kan. Òun ló dífá fún nígbà ayé Bàbá Bọ́lá Ìgè. Bàbá Bọ́lá Ìgè àti
olóyè Omiṣore wọ́n ní kwanta láàfin Ọọ̀ni of Ifẹ̀ wọ́n wá pàdé láàrin àwọn ààfin of Ifẹ̀ wọ́n wá sífìlà lórí bàbá Bọ́lá Ìgè wọ́n fi na bàbá Bọ́lá Ìgè lórí ìjọ́ kẹjọ na bàbá Bọ́lá Ìgè sí lẹ́wọ̀ ló kù láyé. Ìgbà tẹ́jọ́ ṣe wọ́n fẹjọ́ ẹ̀sùn apànìyàn wọ́n fi kan Omiṣore. Ṣé ẹ mọ̀ pé ẹ̀wọ̀n l'Omiṣore wà táwọn olóṣèlú ti ń dìbò fún tí ṣe ń wọlé? Inú ẹ̀wọ̀n ló wà tí wọ́n fi ṣètò ìdìbò. Òun gángan ò campaign. A sọ pé ó dance to àwọn èèyàn kan, ìsọ̀rí àwọn èèyàn kan, kì í ṣe taráàlú o, ìsọ̀rí àwọn èèyàn kan tágbára wà lọ́wọ́ wọn, ó dance to it. Wọ́n rẹ́yìn Bọ́lá Ìgè, wọ́n dẹ̀ compensate Omiṣore. Gbogbo wa tájọ́ ọmọ Yorùbá la mọ̀ pé kì í ṣe Omiṣore ló pa Bọ́lá Ìgè, ṣùgbọ́n ó play game tán fẹ́ kó play, torí ẹ̀ náà fi compensate ẹ̀. Òun lọ̀rọ̀ tí mo sọ nínú fídíò mi tó lọ wípé ojúlé mẹ́rìnlélógún kan bẹ́ńlẹ̀ Yorùbá, ẹni tí máa ń bá wọn gbàbẹ́ kọjá nìkan ló lè ṣe wàhálà nílùú tí ó mú jẹ. Ẹni tí bàbá wọn jẹ léréwé tó bá dán wò yóò dán tán. Lórí ọ̀rọ̀ kéèsì ọmọ tó lọ ṣe kọ́ọ̀sì nífẹ̀ẹ́ tó lọ ṣe mástà nífẹ̀ẹ́ tó kú, sọ ta bá ní ọ̀rọ̀ yìí ó jọra wọn kò jọra wọn. Wọ́n ní ó jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtégàté lọ̀rọ̀ tá à ń hun jọ yìí. Ẹnìkan tí ń ṣègbè lẹ́yìn ẹnìkan lórí ọ̀rọ̀ kéèsì Oríyọmí, ègbé tí ń wà. At the end of the day wọ́n padà bá dórí ọ̀rọ̀ negotiation, wọ́n padà negotiate out ni wípé ṣebí ńgbà tí lágbájá case of kinní kan tí wọ́n ní èèyàn kú sínú hòtẹ́ẹ̀lì kan nífẹ̀ẹ́, wọ́n mú Adédoyin wọ́n tì mọ́lé lórí kéèsì ẹ̀sùn apànìyàn tí wọ́n ká mọ́bẹ̀pọ̀ ń ló pa, ṣùgbọ́n mọ̀ pé ní hòtẹ́ẹ̀lì ẹ̀ ló kú sí, òun náà fi ṣe kéèsì tí wọ́n fi rán Adédoyin lẹ́wọ̀n tó sì dájọ́ kú fún. Pé kéèsì yẹn ló wá ṣẹlẹ̀ lórí Hamzat nsìn, kí ni ká ṣe? Hamzat náà kọ́ ló lu àwọn ọmọ ipa, ṣùgbọ́n òun ló àrẹ́ǹjì bí wọ́n ṣe lọ méjì ibi tí wọ́n ti kú. Ṣé ti rí kéèsì yẹn bóyá rí? Òun là ń pè ní ó jọ gàté kò jọ gàté. Àwọn táwọn ìwọ̀n ìtìjú tó bá yẹ kó ọmọ tìjú ni irú ikú Bọ́lá Ìgè ló yẹ kó jẹ́ tìjú wọn jù. Kò yẹ kí wọ́n tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà. Ojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án wọn ti ka torí Yomi Hamzat pé kí lẹ fẹ́ ṣe sí. Òun náà ṣáà ti ṣe kéèsì lórí ọ̀rọ̀ ọmọ tí Adédoyin pa, wọ́n sì ti Adédoyin mọ́lé láti ọdún yìí lọ tí wọ́n á rìmáǹdì tí wọ́n dájọ́ kú fún síbẹ̀ tí ìgbẹ́jọ́ sì lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tí Oríyọmí ló dé lónìí, wọ́n tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà lórí Oríyọmí, kí la fẹ́ ṣe? Ìyẹn jẹ́ ní. Ìkejì, àwọn afibisólóore èèyàn tí èèyàn bá bárù wọn tò kò sọgbọ́n tẹ́ fẹ́ dá láyé, ẹ lè ráwíjàre wí. Irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ lórí kéèsì tẹ́ ń wò yìí. Oríyọmí Hamzat oore lòun fẹ́ ṣe tiẹ̀ tó di wàhálà sí lọ́rùn. Mélòó irú ẹni bẹ́ẹ̀ ni kíní yóò ti kọ́ lẹ́kọ̀ọ́ tí kò yẹ kó kọ́ wa. Ẹ̀kọ́ mọ̀mọ́ ṣe fún yàn nínú tó ṣẹlẹ̀ sí Alhaji Oríyọmí ló kọ gbogbo wa tá a dó yìí lénìí. Mo rántí nígbà kan Tábíọ́lá máa ń ṣe dáadáa fáwọn èèyàn. The greatest philanthropist on the soil of Africa ni bàbá wa MK Abiola jẹ́ nígbà ayé wọn, tí ò tí ì sí irú rẹ̀ dòní. But at the end of the day gbogbo àwọn Tábíọ́lá ṣoore fún wọn ń wo tí kú rẹ̀ tẹ́ẹ̀mí rẹ̀ fi bọ́, tí ò sí nǹkan tí wọ́n ṣe sí, wọn ò rí nǹkan kan ṣe tẹ́ẹ̀mí Abiola fi bọ́. Tẹ́ẹ̀mí Abiola fi bọ́. Everybody ló mọ̀ pé Bill Clinton ọ̀rẹ́ Abiola ni. Abiola ọ̀dọ̀ ẹni kò ní báyàn ṣe láyé kó mọ́ contribute sí ìdàgbàsókè ẹni yẹn. Odidi Bill Clinton ọ̀rẹ́ Abiola ni as at that time. Wọ́n sì mú ọ̀rẹ́ rẹ̀ tì mọ́lé ní soil Africa, èmi rẹ̀ sì fi bọ́ síbẹ̀, kò sí nǹkan tó rí ṣe. Ẹni tó da àgbo Abiola dáná, Abiola ló gbé lórí oyè yẹn,
bàbá wa IBB, former president Nigeria IBB, Abiola ló mọ wùrùwùrù tí wọ́n ṣe tán fi sọ IBB dèèyàn tó fi dèrò ó wà lórí ọkọ̀ ìjọba. Bọ̀ kí ni èrè tó jẹ lára IBB? IBB ló annul June 12. Bam táwọn olóore tí wọ́n ti jì sí sọ́fìn. Bam àwọn olóore ló ti jì sọ́fìn. Mélòó la fẹ́ kà nínú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ti jì sínú ọ̀fìn? Torí rẹ̀ ni mo ṣe pariwo nígbà kéèsì Alhaji Hamzat Oríyọmí pé ẹyẹ yẹn jígìrì sí kinní. Àwa ò lówó tá a lè fi ṣe kéèsì, a sì mọ̀ èèyàn tá a lè lọ bá. Ṣùgbọ́n èyí tẹ́ ẹ bá jẹ́ èyí tẹ́ ẹ mọ̀ èèyàn, tẹ́yìn náà bá wọn jẹ lérewé, ẹ lo agbára tẹ́ ẹ ní lórí ọmọkùnrin yìí kó mọ̀ kú sí ipò tó wà. Because àwọn tí ń jẹ níyà lọ́wọ́lọ́wọ́ ò kọ̀ kó kú ká lè rọ́nà tí wọ́n lọ bá lọ. Ìdí nìyẹn tá a ṣe ń pariwo ńgbà náà, tá a ṣe ń pèpè pé àwọn yẹn dìde sọ̀rọ̀ Alhaji Hamzat Oríyọmí. Oore ló fẹ́ ṣe tó dibi mọ́ lọ́wọ́. Oore ló fẹ́ ṣe tó dibi mọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀. Tẹ́ bá wo Dangote dáadáa, nítorí ó gbádùn Nàìjíríà dáadáa ni pé kì í ṣoore fún èèyàn, kò sí tó kàn. Ẹ bá máa rí náà tàn. Ìbá àjọ gangan ni ó máa dá gbogbo náà yín lò tẹ́yìn ò tiẹ̀ ní rí tàn rárá. Kò sí tó kàn. Ẹ rí pé ìjọba orí nǹkan kan fi ṣe. Ṣùgbọ́n ìwọ gbégbá kíní kan jáde. Gbogbo t'Alhaji Oríyọmí ń ṣe tẹ́ ń wò yẹn ní orí sọ́ìlì Ọ̀yọ́ ń bí àwọn èèyàn kan nínú dẹ ojúṣe ìjọba ní ń gbà ṣe. Inú ìjọba yìí dùn sírù nǹkan bẹ́ẹ̀. Kò sí ìjọba tínú wọn máa dùn sí. Báwọn èèyàn lọ ń pín ilé ẹnìkan wọ́n ń jẹ́ ń bẹ̀ wọ́n ń gbádùn. Wọ́n ò mọ̀ rò pé tó bá lágbára lọ́la kò ní jẹ́ káwọn orí ìlú yẹn control. Ẹ mọ̀ pé bó ṣe rí nìyẹn ni. Wọn ò ní rí ìlú control. Ẹbí rẹ ni ó dìmú lélẹ́yìí tá à ń bá lọ yìí. Ní tí wọ́n ń try láti sọ fún àánú. Ìwọ di ẹbí rẹ mú. Di ẹbí rẹ mú kó tọ́jú ẹbí ẹ dáadáa. Tí ìjọba ń try láti sọ fún àánú. Ìyẹn jẹ́ nínú àwọn ọ̀rọ̀ tí mo mú wá lénìí. Ọ̀rọ̀ pàtàkì kejì tí mo fẹ́ sọ lórí ìkànnì lálẹ́ yìí, òun ni ọ̀rọ̀ arákùnrin kan tí wọ́n ń pè ní Tani Ọlọ́run. Tani Ọlọ́run ó ṣe é kù díẹ̀ káàtó. Àwa ò gbọ́dọ̀ sọ bóun ṣe ń sọ kò torí kò wá Yorùbá. Tẹ́ ẹ bá rí ẹni tá ń pè ní Yorùbá, ẹ gbọ́dọ̀ máa rí àmì ọmọlúàbí lára èèyàn. Ìyẹn jẹ́ ní. Ìwọ tó bá gbé àṣà Yorùbá dání, a gbọ́dọ̀ rí àmì ẹ̀kọ́ lára irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Tí ìwọ àti Oríyọmí tẹ́ ẹ bá ní kwanta tó jẹ́ pé nǹkan kan ń fà yín ládìgbọ̀n, kò tí ì lè burú débẹ̀ kó wá jẹ́ pé irú rẹ lò ní lè lá ẹ̀mí ìdáríjìn. In tó jẹ́ káwọn èèyàn máa sọ̀pọ́ọ̀tì Tani Ọlọ́run lórí atẹ́gùn, lórí ẹ̀rọ ayélujára, òun ni wípé wọ́n rí bí ẹni tí ó gba ìran Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn wàhálà kan tó ti wà nínú ìrìn àjò Yorùbá. But ìwà àwọn ará abẹ́ni wọn náà wù ìwà jàgídíjàgan. Òun bọ́ àwọn mùsùlùmí pé ní jàgídíjàgan ni wọ́n. Ó ní pé mùsùlùmí ara tiẹ̀ náà ò tí ì kú ńbẹ̀. Eléyìí orí rẹ̀ burú ni àbí ọpọlọ rẹ̀ lọ. Gbogbo èèyàn ló ń condemn everybody. Wọ́n máa sọ pọ́pọ́ lọ́wọ́ lọ. Èèyàn mélòó ló fẹ́ ní wọn nìkan? Ọwọ́ abẹ́lẹ̀ pé wọn nìkan lọ right. Àwọn èèyàn yòókù mú ni wọ́n dán do united. Àbá Tani Ọlọ́run, ọ̀rọ̀ tó ń sọ yẹn ti pọ̀ jù. As a Yorùbá person, kò sí nǹkan tí ìbáwù k'Alhaji Oríyọmí ó ṣe. Wọ́n ní kò sí bá a ṣe lè ṣe téèyàn ó rìn tó ní ayé torí òní mì. Kò sí bá a ṣe rìn torí òní máa mì. Ẹnìkan ìgbọ́n tán. Alhaji Oríyọmí Hamzat lè ti kó sí ọkọ́lò rẹ̀ rí. Bó ti wọ́ gẹ́gẹ́ bí Yorùbá
lẹ́mìí ìdáríjì àìlẹ́mìí ìdáríjì ìlọ́pọ̀lọpọ̀ èèyàn fi ń sáfẹ́sì Islam ipa àwọn mùsùlùmí ò lẹ́mìí ìdáríjì èmi tí mo dó yìí as a Muslim wọ́n ti falẹ́gẹ́sàn yẹn kàn mí rí tí wọ́n sọ fún mi kan tí mo ti fẹ́ ọmọ pé àwọn ilé ìwọ̀n ọmọ lẹ́mìí ìdáríjì gbàtà pọ̀ pé mùsùlùmí ni mí lọ́dún náà lọ́hùn ọ̀rọ̀ yẹn sì wà ń bẹ̀ dọ́là ìwọ wa ń wà bẹ́ẹ̀ lé ní wá ń dùn mí because n tó gbé dání asset Yorùbá ló gbé dání kì í ṣèwọ ló yẹ ká máa bá nírú kọ́ ọmọ condemn Oríyọmí ní gbogbo fídíò tó bá ti ṣe kì í ṣèwọ mo dẹ̀ fi àkókò yìí pé gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ pẹ̀lú yín tẹ̀jọ́ ń ṣẹ̀ṣẹ̀ ṣe kí wọ́n pè ọ́ ṣàkíyèsí tó o bá ní ìwọ nìkan lọ gbọ́n pé àwọn ìyókù gọ̀ yà kíyèsára gbogbo àwọn tó support Oríyọmí pátá gbogbo pátá ló ń condemn bàbá kan àwọn ń pè ní bàbá gbàgede ìmọ̀ kò sí bó ṣe lè kó ṣe tó àṣẹ Yorùbá person àìfi gbogbo ẹnu sọ̀rọ̀ síyàn bàbá yẹn náà lè ti ṣe ọ́ lẹ́sẹ̀ kan ọkàn lè sọ pé kọkàn gbèfù ọ̀rọ̀ wọn kì í ṣe bí kọ́ mọ́ sọ pé wọ́n ṣẹnu gbangba wọ́n sorí gòdòrò rogodo all these things kò dá àìbú àgbàlagbà bẹ́ẹ̀ àìbú yàn bẹ́ẹ̀ kò dá mo kàn kì í ṣe pé láti condemn ẹ o but mo kàn fẹ́ káwọn èèyàn advice ẹ gbogbo àwọn tó jẹ́ fans ẹ kí wọ́n advice ẹ ara àwọn fans ẹ lèmi náà but mo fẹ́ káwọn èèyàn advice ẹ nìkan correct ẹ fún ẹ̀rọ yẹn ẹni tó bá gbé òṣùkáràbà délé Yorùbá dání má condemn èèyàn débi pé ọmọ wọn á bú wọn orí wọn burú orí ẹnìkan ò dá àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò dá ni ọ̀rọ̀ yẹmọyẹmọ kò dá rárá èèyàn lè correct èèyàn pé èèyàn ṣe mistake public kì í ṣe bí ká máa sọ̀rọ̀ àlùfànṣá sí èèyàn ká máa condemn èèyàn àfa Akimu nílé kinní kan nílùú kan pẹ̀lú oṣù ká orí rẹ ni ò jẹ́ kọ́pọ̀ lọ́rẹ́ it's too much it's too much tá a bá pàdé níbi tá a wà lẹ́nìí a pàdé bómi lọ́la gbogbo àwọn tó ń sọ yìí ọgbọ́dọ̀ wọn kọjá ńjọ́ kan bó o gbàbẹ̀ kọjá àwọn ọmọ tó bí ó gbàbẹ̀ kọjá níjọ́ kan bọ́lọ̀ ṣe dá ayé nìyẹn gbogbo owó máa wúlò fúnra wa lọ́ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó ń bá deal lẹ́ni online lọ òrírí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lèmi náà tí mo dó òrírí tí wọ́n dẹ̀ ṣe dáadáa fún mi ṣé mo mọ̀ bóyá dáadáa tí bàbá mi ti ṣe síbì kan ni mò ń jẹ ni bọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ lẹ́ni láti máa condemn gbogbo èèyàn eléyìí orí rẹ fọ́ orí eléyìí dàrú eléyìí òpònú ni kò má kankan this is getting too much it's getting too much mo fi medium mi mo fi bẹ̀ ẹjọ́ ta ni Ọlọ́run máa ní sùúrù gan máa lẹ́mí ìdáríjì lórí gbogbo nǹkan nígbà tí wọ́n mú ọ lọ sí òkè kòtò ń lọ́ra ibùdó náà wọ́n pè bẹ́ẹ̀ èmi wà nínú àwọn tó jáde ńgbà yẹn bó ti jẹ́ pé ayé ò tí ì mọ̀ mí dáadáa ńgbà yẹn mọ̀ mo jáde mo dẹ̀ jáde tán lórí ọ̀rọ̀ yẹn nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jáde lórí kéèsì ẹ̀ wọ́n yà wọ́n náà jẹ ni wọ́n yà wọ́n náà jẹ ni kì í wá ṣe pé ẹni tí ò bá bóyá Oríyọmí ti ṣe mistake sọ̀rọ̀ sí ọ̀nbì kan lọ wá foríjì títí dìrí torí Oríyọmí náà délé ni Oríyọmí ti fa àwọn kan ṣe ẹ̀yẹ títí ẹ̀ náà dé ni ara nǹkan tá à ń sọ nìyẹn pẹ̀lú ẹ̀san gbogbo tẹ́lẹ̀ tí ṣẹlẹ̀ sórí Oríyọmí ẹ̀san ni ó dé padà ni ó ní mò ń sọ fún pé ilé ojúlé mẹ́rìndínlógún nígbà yẹn àwọn náà yẹn lẹ̀bẹ̀ lọ bẹ Oríyọmí ẹ bèrè lọ́wọ́ Oríyọmí dáadáa wọ́n bẹ́ẹ̀ òun náà gbà ó dé lónìí nù ó sì dé lónìí nù Ọlọ́run àti gbogbo rẹ̀ tá a bá mọ̀ láwọn àmọ́ sá bó Oríyọmí náà ṣe kú òun kó ló tó wà torí àwọn àmọ̀ pé èèyàn tiwa àwa aráàlú ni bí ò ṣe fọmọ mi tí ò ṣe fún ìyàwó mi tí ò ṣe fún mi gangan rí ṣùgbọ́n ṣe fáwọn èèyàn táwa ń rí táwọn sì ń dúpẹ́ ìyẹn lásán olójẹ́ káwa mú lọ́rẹ̀ẹ́ wípé èèyàn dáadáa ni kò nídìí kí wọ́n wá kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pòwe pasámọ́ Alhaji Oríyọmí Hamzat fẹ́ anybody gbogbo wa là ń rí wọn bàtàgbára rẹ gbé tí ń ṣe
ó ti tó níwọ̀n ọmọlúwàbí èèyàn. Ó ti tó. Torí ẹ̀ mo ṣe ń pàrọwà síta ní Ọlọ́run kó jọ n tó gbé dání kì í ṣe bọ́ ṣe ń lò ní ṣe ń lòun. Ò lè rí onífá kan láyé tó mọ̀ ń pa afá tí àwọn fi bínú deliver message, kò possible. Mi ò tí ì rírí. Ìmọ̀ afá gan kọ́kọ́ sọ ẹni rẹ̀ ẹni tí yóò kọ́kọ́ sọ kalẹ̀ kó yóò kọ́kọ́ sọ ìgbéraga kó nú ìrìn àjò rẹ̀. Ìwọ tó bá mọ̀ ń pa afá dáadáa tó jẹ́ pé ọmọ tán pè ní ifá, because a lot of odù lọ́ọ̀bá pàdé tí ó ṣàlàyé fún ọ wípé ìrìn àjò tó ń rìn o ọtí wọn náà fi ń pe enífá bí ọ̀jọ̀gbọ́n là máa ń pè wọ́n, the wise men. Kì í ṣàwọn awòràwọ̀ nínú Bíbélì o, àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n ń tẹ̀lé ifá. Ṣé nígbà tá a bá ń bá wa ọlọ́gbọ́n èèyàn tá à ń bá ọ̀wà ọmọgọ̀ lọ́dọ̀ rẹ̀ bó lè ṣe ní máa rò pé àbí bíbẹ̀ ṣe rírè. N tó ń tẹ̀ láti prove sí kò ní fẹ́ kẹ́ lómi ò gba ẹ̀sìn yẹn gan lọ́la. Wọ́n mọ̀ wò pé àwọn náà ń jàgídíjàgan mọ́ làwọn náà. Ṣebí ta ni Ọlọ́run gbogbo yẹn ní ń bó pórí wọn borí wọn dàrú ọpọlọ wọn lọ lójoojúmọ́. Àbà ìwọ tó fẹ́ pé àwọn èèyàn sójú ọ̀nà èèyàn ń gbèrú nǹkan ẹ̀dá èèyàn di wòlíì jù bá náà lọ, èèyàn daṣáájú jù bá ń lọ. Ó ti wà nípò aṣáájú nínú ìrìn àjò kan ṣùgbọ́n wàá máa dẹ́ gbogbo èèyàn kọ́ lè yẹn máa bú, gbogbo èèyàn kọ́, apart from pé à ń sàṣíra ẹni kì í ṣe gbogbo èèyàn lè yẹn máa bú nítorí ọ̀la èèyàn. Kò sónífà kan tí ó mọ̀ sí báyẹn, kò possible. Ẹ lọ wádìí dáadáa. Àtúọ́ ni mo dẹ̀ dírẹ́bẹ̀ níwájú rẹ̀. Ọlọ́ọ̀bá tó láyé yóò jẹ́ ọgbọ́ torí ń tọ́ gbé dání. Ṣùgbọ́n èmi sábà bẹ lọ́hùn pé kéèyàn gbọ́ tí máa advice ẹ̀ torí kó lè tẹ́, torí tó bá tẹ́ tán kó lè bára rẹ̀ níbi tí ò ti dáa. Yóò wá máa rántíjọ́ tí mo bá sọ̀rọ̀ làdúrà tí mi máa fi gbà fún yàn pé tí n bá bá ọ̀sọ̀ dodo ọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ ọgbọ́ torí ẹ̀mí ṣe máa ń sọ bẹ́ẹ̀. Yípadà o, gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ jẹ́ olólùfẹ́ Tani Olohun ẹ̀yin náà bá sọ̀rọ̀. Ibi tí ń gbé kinní yẹn lọ ń ti ń lágbára jù. Ó ní bàtà kan tí mo kọ́kọ́ fẹ́ lù fún ọ torí ó nílùú lèmi. Mo dẹ̀ wò pé tí n bá lùrù bàtà yẹn fún ẹ kò dáa. Ó ní àgúnlá àgúntẹ̀tẹ̀ bájá pẹ̀lẹ́ dẹ̀jẹ́ àgúnlá àgúntẹ̀tẹ̀ gbéngbé àgúnlá àgúntẹ̀tẹ̀ bájá pẹ̀lẹ́ dẹ̀jẹ́ àgún. Ó ní ìbá lù fún ọ ṣùgbọ́n mo rí pé kò bá ọ lára mu. Torí ẹ̀ ló jẹ́ kí n máa advice ẹ nítorí ọ̀la kì í ṣe torí èní. Gbogbo ohun téèyàn máa wò ó ṣe láyé, gbogbo ohun tó lè wù kó gbé dání láyé, ọ̀la ni kó máa rò mọ́. Ro ọ̀la mọ́ jù. Títa Alhaji Oríyọmí lóde yìí tiẹ̀ náà ti dénjò ní. Mo mọ̀ pé ìrìn àjò rẹ̀ jò ní yẹn òun ni Alhaji Oríyọmí ló ibẹ̀ lọ́lẹ̀ ti kọsẹ̀ ara yín tó dá gbogbo wàhálà ilẹ̀. Ṣùgbọ́n kò sí bó ṣe lè kó burú tó láyé lẹ́mí ìdáríjìn gbé kúrò lórí ẹ̀mí rẹ̀ kó lè free body rẹ̀. Gbé tọ̀rọ̀ kéèsì Alhaji Oríyọmí gbé kúrò ní bọ́dì rẹ̀ pátá. Ó ti ṣẹ̀ ọ́ nù. Gbà fún pé bọ́lọ̀ ṣe ní orin àjò tiẹ̀ pẹ̀lú rẹ̀ nù. Wá wo ohun tó ti ṣe dáadáa fáwọn èèyàn torí rẹ̀ ní ó fi fẹ̀san yẹn san. Kíní kan ṣẹlẹ̀ nínú ìrìn àjò kan nígbà nínú òṣèlú Nàìjíríà tí mo ronú lé lórí dọ̀la. Òun ni bàbá kan báyìí former president tó kúrò kí bàbá Tinubu tó débẹ̀, Muhammadu Buhari. Nígbà tí Muhammadu Buhari tó gba ìjọba níjọ́ tí ń campaign kò yẹ kó campaign lọ bá kò yẹ kó campaign lọ bá Babangida lé. Babangida ò lè wá pàdé rẹ̀ ní Minna lórí podium nítorí pé ẹsẹ̀ méjèèjì ò sí fún IBB mọ́.
orí Tani Olohun wọ́n ni mo fẹ́ kó di ìtàn yín mú dáadáa o. Buhari wá wọ́n mi náà ó fẹ́ lọ campaign ó ní láti lọ kọ́kọ́ lọ kí IBB lé ọ̀tá rẹ̀ tó mú tìmọ́lé tó gbàjọba lọ rẹ̀ pẹ̀lú ìbọn tó jẹ́ pé lórí wàhálà yẹn nìyàwó bàbá Buhari kọ ìyàwó rẹ̀ fọ́sọ́ ẹ̀fọ́ ẹlẹ̀ tó ti rí irú wàhálà yẹn bó ṣe lé tó irú ọ̀tá tó wà láàrin wọn. But nígbà tí Ọlọ́run ó dá Buhari láre Babangida lójú ayé Babangida lọ́lọ́run fi ọ̀pá àṣẹ lé Buhari lọ́wọ́ padà. Ó wá ṣe kéde kan nú ayé Babangida lówó lọ́wọ́ ó lójú ó nímú ṣùgbọ́n lọ́n gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ó fi máa rìn. Orí irin wọ́n ti ń tì kiri. Ibẹ̀ ni Buhari ti lọ kí lórí ìjókòó tí ò lè kú lójú kan. Rí gbogbo nǹkan ni ẹ̀kọ́ kan ni ẹ̀ ń lé ayé yìí. Kó wá máa bínú sí pé ìdílọ́ kí ló fẹ́ dà kí la IBB fẹ́ dà mọ́ ẹ sọ fún mi kó lè padà dó olórí orílẹ̀-èdè yìí láíláí àbí wọ́n ń farọ́ joyè kò possible. Àṣẹ tí wọ́n wájé Buhari ó pa ló wá padà pa lọ́dún ọdún 7 ló fi pa tí Babangida wọn wà lábẹ́ ẹni tí ń pàṣẹ lé lórí tí ò tí kú. Irú ààrẹ wo lójú yẹn lọ nílé ayé yìí torí ẹ̀ la fẹ́ sọ wípé ìbínú ká máa fi wàdùwàdù àìlẹ́mì ìdáríjì ṣe nǹkan kì í jẹ́ kí nǹkan kó yọrí síbi tó dáa. Nítorí ìdí èyí Tani Olohun mo gbà ọ́ níyànjú mo dẹ̀ gbà ọ́ nímọ̀ràn lẹ́ẹ̀kan sí as a brother pàjọ jẹ́ Yorùbá kankan náà mo tún bẹ̀ ọ́ lẹ́ẹ̀kan sí mo fi Ifá bẹ̀ ọ́ mo sì fi Elédùmarè bẹ̀ ọ́ gbogbo tí máa ń bẹ láàrin wọn àtàlájọ Oríyọmí jẹ́ ó tán wọ́n fi bímọ wọ́n sì fi ṣe yẹ̀yẹ́ mọ́ títí Toríyọmí náà dénú ẹni tí ó kàn lọ́la àmọ́ títí ẹni tí ó sì tó burú ju Toríyọmí lọ àti mọ́ ìsì ń bọ̀ bí ilé ayé ṣe rí nìyẹn o bí ilé ayé ṣe rí nìyẹn ojoojúmọ́ lọ́lọ́run máa ń fara hàn gbogbo èèyàn ṣùgbọ́n níjọ́ tá a bá ti jókòó tá a rẹ́sẹ̀ wálẹ̀ tá a rẹ́ yóò kèlè fi sẹ́nu a rò pé champion ni wá ni a kì í ṣe champion bí àṣà àwọn olóyìnbó ní grace là ń lò opportunity là ní lè ní la fi wà báyìí opportunity là ní. Tani Olohun jọ nítorí Ọlọ́run ọba lórí ọ̀rọ̀ Oríyọmí gbèkú ń bẹ ṣàforíjì fún mọ́jẹ̀ká yóò máa wọ̀ pé ẹ̀jẹ̀ mùsùlùmí sì ń bẹ lára rẹ̀ ìníjọ́ ọmọ wù àbọ̀ sí ń wù àyẹn tó ń bu gbogbo èèyàn ilé orí rẹ̀ burú tọ̀hún orí rẹ̀ dàrú ilé orí rẹ̀ fọ́ àìṣe bẹ́ẹ̀ Yorùbá jẹ́ wọ́n bá àmì ọmọlúàbí tí wọ́n bá lára rẹ̀ àṣọ ọmọlúàbí èèyàn kò jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá wá rí fídíò yìí fọ́nrán yìí kó bá wa tàn káàkiri kó jẹ́ kí Tani Olohun náà rí àfi gbà níyànjú ni kó dẹ̀ tẹ̀lé kọ́lọ́ba láàánú kó jọ tẹ̀lé kò jù bẹ́ẹ̀ lọ.